Lolú mi kọ̀wé sí mi ò lóhùn ó jẹ wá o. Ọmọ Kẹ́hìndé mi kọ̀wé sí mi ò lóhùn ó jẹ wá o. Mo rẹwà ní gbọ̀ngàn o, mo repo ní Ṣódẹkẹ́. Mo rẹwà ní gbọ̀ngàn o, mo repo ní Ṣódẹkẹ́. Ẹni máa ṣẹ́gi ọ̀rọ̀ ó ká lọ òsílé ọmọ méjì o. Ẹni máa ṣẹ́gi ọ̀la ó ká lọ òsílé ọmọ méjì o. Aláàjì Arógúndádé o, ọmọ Kẹ́hìndé o. Ilé lọ bá wa owó dé. Nínú rẹ̀ oníwà ire o. Ẹ̀yìnkùlé ló bá wa ọwọ́ òdèdè, yàrá ló bá wa ọwọ́ ọkàn lé o. Ọjọ́ bí ti tún pé náà nù àbá ìdúpẹ́ fún Ọlọ́run ọba. Alhaji Arógúndádé Kẹ́hìndé o, the CEO Albasit Investment Limited ilé mìkì o. Olówó orí ọkọ̀ Alhaja Sekinatu Abíọ́lá o làwọn kì o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ̀ wá ní sanku máa lójú. Mo ní ogbó bí olúgbógbó ti igbó tó ogbó bí olúgbógbó ti gbó. Alhaji Arógúndádé o, mo ní kẹwàá gbó bí àgbà kan tó mọ́ mewu sóńdè ọ̀run ọ̀mẹ́wu yọ títí mo lódò kínní òkè níyọ títí mo lódìrú ẹ̀sìn ọmọ nígbà tuntun ìwọ onífẹ́ wọn sí gbà ọmọ gbàgbà mo ní ìwọ onídàlú pàtì láíláíláíláíláíláíláíláí. Happy birthday to you o. Alhaji Arógúndádé Kẹ́hìndé. Èjìrá òyì ìlà kí ẹ̀dùn jọ bí ọmọ agbárí igi rẹ́fẹ̀rẹ́fẹ̀. Ọkàn bá bí o, èjì ló wọlé tọ̀ mí wá. Wíní lójú orogún o. Èjì wọ̀rọ̀ lójú ya ọ̀pẹ́ kìsì bá kásá o mẹ́sẹ̀ méjèèjì. Wọ́n ìbọn sílẹ̀ alákìsà, ó sàlákìsà dónígbà aṣọ. Ìwọ lọmọ bú mi kí n bọ́ òrèlé. Mo ní òkì mi wọn padà lẹ́yìn rẹ̀. Èjìrẹ́ ọmọ owó, èjìrẹ́ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. Láyé ìjọsí gbogbo ẹranko nínú igbó ni wọ́n kóra wọn jọ. Ìkòkò ń bẹ ní ibẹ̀ lọ́jọ́ yẹn, kìnìún ń bẹ ní ibẹ̀ lọ́jọ́ yẹn. Wọ́n ní gbogbo yẹn jájọ dáwọ́ lẹ́ẹ̀lẹ́. Ẹ̀dùn òkúrò pọ̀ ó, olójú òkòtò ń pọ̀ àdùnwó rẹ̀ ẹ̀dùn láàyè nìkan lónìí ó. Ó ní kàkà kémi ó dáwọ́ lẹ́ẹ̀lẹ́, máa yá àmọ́ gbárí igi rẹ́fẹ̀rẹ́. Èjìrẹ́ òyì ìlà kí ó ẹ̀dùn jọ bí ọmọ àbí tẹ́ yẹgbẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi wá ní sankuma lójú. Arógúndádé o, ọmọ Kẹ́hìndé, bàbá Abdulbasit, bàbá Fahimat Àyìnkẹ́, bàbá Faridi bó ṣe lè wù kó pẹ́ láyé tó o. Wọ́n lẹ́yìn òní máa sáré ọmọ ìnàmá amúrú ìdáhàrọ̀dà ṣe à ń yakú lẹ́lẹ́ òkun fàyà kùnú náà ni. Alhaja Mariam Abíọ́lá ló ní àwọn kẹtàntàn kìá o. Ó ní ẹ bá wa kí o. Ó sọ wípé olónínú rẹ ni ó léyìn dáadáa ní ọ̀húnjàre. The CEO Albasit Investment Limited lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ̀ wá ṣe iná. Kó ní ìwọ òní máa ń sáré ọmọ ọwọ́ apẹ́láyé kọrin kóso. Ó wà ní mọ́ọ̀kì ọlọ sílé bàbá tó bí ọlọ́mọ nígboro ìlú lòbú o. Ọlọ́jọ́ ìbí Alhaji Arógúndádé ọmọ Kẹ́hìndé. Mo ní ṣé kẹ́mi ó máa lọ sí abẹ́ òní nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ìlú òbú nílé o. Ọmọ ìlú òbú Àṣàkẹ́ ọmọ rẹ̀ rán mọ́mọ́ rẹ̀ sọ ara tápá lókè ọ̀yà. Ọmọ agbóyan kan lẹ́bẹ́lẹ́bẹ́ o. Agbẹ́fẹ́yẹlé ti ń bẹ nílé bàbá ẹ̀yìn ẹ̀yẹlé kọ́ ẹ̀yẹlé lòun ò jẹ. Àwárò kankan mi ní jọjọ. Agbẹ́fẹ́yẹlé ti ń bẹ nílé bàbá ẹ̀yìn ẹ̀yẹlé kọ́ ẹ̀yẹlé lòun ò jẹ. Àwọn agbẹ́yàwó gbẹ́gbẹ́ o.
ọmọ Kẹ́hìndé máa gbọ́ dídùn ẹnu mi lọ. àwọn gbéyàwó gbégbé àgbẹ̀ ìfẹ́yẹlé ti bẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ẹ̀yẹlé wa kọ̀ ẹ̀yẹlé sọ wípé òun olóko tí wọ́n fi ń báyà ṣe ìjẹ́ kí làwọn fẹ́ ṣe ìwọ̀n alálọ sípẹ̀ kú òpópó àwọn mú kìtì kan bá ara sípẹ̀ kú òpópó àwọn mú yangan díẹ̀ àkàdíẹ̀ àwọn fún sípẹ̀ kú òpópó ẹ̀yẹ yọ títí o ẹ̀yẹ yọ rògùn rìnrìnrìnrìn ó yọ títí o ẹ̀yẹ jọ̀rọ̀ sàárẹ̀ yìnrìnrìn ẹ̀yẹ ní yíngìdì ẹ̀yẹ lélẹ̀ bàbá ní yíngìdì olóhùn ti ìgbà yìí náà o ọmọ ibi tí ń pẹyẹ nínú oko níbi wọn lọmọ òfò lọ́nà yàyò lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ó sọdún èyí náà Aláàjì Arógundádé ó sọdún èyí náà ó ṣe tẹ̀mí sí the CEO Albasit Investment Limited nínú rẹ̀ ìwà onígbòkú àyàsìn ìwà onígbòkú ọmọsìn ìwà náà onímọ̀rísàn kú ìgbà ọdún kan máa ní happy birthday and we are wishing you long life and prosperity rẹpẹtẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ọba àjíkì o. èmi làbí ọdún ẹ̀yìn gẹ́gẹ́ ojú Elédùmarè etí ń dún àpẹ̀sà àgbáyé gbogbo àgbáyé ara kẹ́ńgẹ́ o.